Adára níta part 2. Ẹ káàbọ̀ sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní ọmọ Yorùbá TV. Bí gbogbo wa sì mọ̀ pé sinimá yìí parí síbi tí Gbóyèga ti sáré jáde láti ilé ìwé kí ìyá Kíra má gbé kọ́ọ̀lù ọ̀hún. Bí a sì ṣe mọ̀ pé ìyá Prince máa sọ ọ̀rọ̀ ìyá Kíra ní àìdá. Tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé kí ni ó fà á tí Gbóyèga fi ní kí ìyàwó má gbé kọ́ọ̀lù ọ̀hún. Ta ni ó ń pè é? Ǹjẹ́ ó ṣeé ṣe kí Gbóyèga ti ní ìyàwó míì ní ìta àbí kí ó ti máa yan àlè? Bákan náà, kí ni ó gbẹ̀yìn ìyá Kíra àti Gbóyèga pẹ̀lú àìmáa fún ní owó àti tí ó bá béèrè fún? Ǹjẹ́ Gbóyèga padà jèrè gbogbo ìwà yìí àbí kò jèrè rẹ̀? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, ṣé ìyá Kíra padà ṣe iṣẹ́ àbí kò rí iṣẹ́ ṣe nígbà tí ọmọ rẹ̀ pé ọdún 7 tí wọ́n jọ ṣe àdéhùn? Bákan náà, ṣé ìyá Kíra padà fi Gbóyèga sílẹ̀ fẹ́ ẹlòmíì àbí ó sì ń fi ara dà lọ? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, ẹ máa retí apá kejì sinimá yìí láàrin ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.